ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ wípé scientist gidi tó gbóná làwọn bàbá wa nílẹ̀ Yorùbá? Ọ̀pọ̀lọpọ̀ àwọn scientific laws ló dẹ̀ ní òwe tó tẹ́ ẹ nídìí, àwa la tètè fura. Fún bí àpẹẹrẹ, Newton first law of motion sọ wípé a body will continue to be in a state of rest or uniform velocity unless it is acted upon by external or balanced force. Ìyẹn ni wípé body tí ò move tẹ́lẹ̀ tó wá bẹ̀rẹ̀ sí ní move lẹ́ẹ̀kan náà, àbẹ́yìí tó move lọ tó kàn dúró lẹ́ẹ̀kan náà, tí ò bá nídìí ẹ̀ṣẹ́ èédédé ṣẹ́ ńlọ̀wé tó tẹ́ ẹ nídìí. Third law Newton yẹn náà ló sọ wípé to every action there is equal and opposite reaction. Làwọn bàbá wa nílẹ̀ Yorùbá fi ń sọ wípé báwo bá kì fún ni àwọn ń kì fáwo padà ní. Huntrue ló ń tiẹ̀ òun sọ wípé in the build up of an atom electron are shared singly before pairing occurs. Làwọn bàbá wa nílẹ̀ Yorùbá fi ń sọ wípé ẹnìkan yìí jẹ́ kílẹ̀ fẹ́ at least kí gbogbo wọn kọ́kọ́ gbẹyọ kọ̀ọ̀kan náà kán tó máa wá gba méjì léra. Àwọn bàbá wa gùdù gan-an scientist gidi ni wọ́n.